irú kí lèyí àwọn agbébọn pa bàbá àgbàlagbà àtìyàwó ẹ̀ mọ́nú ilé. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti bá bàbá àgbàlagbà ẹni 80 ọdún 80 years kan Adébọ́lá Ezekiel àtìyàwó rẹ̀ Abíọ́dún Ezekiel nínú ilé wọn tó wà lágbègbè Apó l'Àbújá tí í ṣe olú ìlú orílẹ̀-èdè yìí lẹ́yìn táwọn amòòkùnṣìkà ẹ̀dá tẹ́nikẹ́ni kò mọ̀ ṣekú pa wọ́n ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí ni Sahara Reporters sọ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àdúgbò tí wọ́n ń pè ní Apó Legislative Quarters nílùú Àbújá. Ọ̀bẹ aṣọ́rọ́ ni wọ́n ní àwọn ọ̀dájú ẹ̀dá náà fi la bàbá àgbàlagbà tó ń fi kẹ̀kẹ́ arọrìn àti ìyàwó rẹ̀ lọ́nà fún. Ojú wíńdò ilé náà ni wọ́n ní àwọn aládùúgbò tó bá òkú wọn nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ bá wọlé nígbà tí wọn kò rí ilẹ̀kùn ṣí wọlé. Òwúyẹ kan ṣàlàyé pé ọ̀kan nínú àwọn ọmọkùnrin bàbá òun pé ẹnìkan ládùúgbò pé kí wọ́n bá òun wo àwọn òbí òun nílé nítorí wọn kò gbé fóònù wọn látìgbà tóun ti ń pè wọ́n. Títì pa ni ilẹ̀kùn wà nígbà tí ẹni tí wọ́n rán débẹ̀. Ọmọ wọn yìí ló pa ẹni yẹn láṣẹ pé kí wọ́n já ilẹ̀kùn wọlé láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀. Ọ̀kan lára àwọn wíńdò ilé náà ni wọ́n fagídí fọ́ tí wọ́n fi bá òkú bàbá àti màmá náà nínú àgbàrá ẹ̀jẹ̀ wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Josephine Adé tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ní lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ náà wáyé àti pé fúnra kọmíṣánná ọlọ́pàá Àbújá Bennett Igwe ló yọjú síbùdó ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ̀rọ̀ síwájú sí i pé kọmíṣánná ti pa ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ń wádìí ìwà ọ̀daràn Criminal Investigation Department CID láṣẹ láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ burúkú yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.